ọjọ́ ìbí Nana Awawumi ìgbádùn ọdún kan ní many happy returns ọmọrí adé mi o. ọlọ́jọ́ ìbí òní ó kú oríire ọjọ́ ìbí rẹ̀ onídọ́jọ́ ìbí Nana Awawumi ìgbádùn ọdún kan ní many happy returns ọmọrí adé mi o. Sálámù alékún lẹ́kítọ́rà mo dé mo fẹ́ máa pèdè àwa ló lórí àgbà ọmújó ṣe báwọn ayé ti mọ̀ mi wọ́n ní bọ́bọ̀ yẹn ò ṣe é rí fi àforin ọpọlọ náà ẹ̀ ó ṣe aláwọ̀ ọba wa tó ṣe mí lẹ́yìn yẹn ṣá ilé ọlọ́jọ́ ìbí tún yá Nana Awawumi ọmọ Sálámì Yétúndé ọjọ́ ìbí ẹ̀ lónìí. ọlọ́jọ́ ìbí òní ó kú oríire ọjọ́ ìbí rẹ̀ onídọ́jọ́ ìbí Nana Awawumi ìgbádùn ọdún kan ní many happy returns ọmọrí adé mi o. ó yá máa gbọ́nà sí àwọn ẹnu mi ọlọ́jọ́ ìbí tòní Nana Awawumi kò dúpẹ́ fọba tó sọ ẹ̀ dòní kò lè lọ́dún òórè ní kì í ṣàgbára ẹ̀dá ọ̀pọ̀ ti kú àmọ́rí ọ̀pọ̀ ń bẹ bí aláìsí o. 24th of April Yétúndé ọjọ́ ọpẹ́ rẹ̀ ni. ó yá 24th of April Yétúndé ọjọ́ ọpẹ́ rẹ̀ ni ìgbádùn tó bá lò bọ́lá lé ọdún kan náà ni a jẹ́. ọlọ́jọ́ ìbí òní ó kú oríire ọjọ́ ìbí rẹ̀ onídọ́jọ́ ìbí Nana Awawumi ìgbádùn ọdún kan ní many happy returns ọmọrí adé mi o. Nana Awawumi ìgbádùn ọdún kan ní. many happy returns ọmọrí adé mi o. ọlọ́jọ́ ìbí òní ó kú oríire ọjọ́ ìbí rẹ̀ onídọ́jọ́ ìbí Nana Awawumi ìgbádùn ọdún kan ní many happy returns ọmọrí adé mi o. ó ti yá mo fẹ́ korí kìyẹn Yétúndé bèbí mi àmọ́rí ọmọ Olúkọ̀tún ọ̀sà nìyẹn ọ̀kan inú ìyá màní ó ṣòro inú bàbá ọmọkùnrin ọmọ ọlọ́sàsáré bí ìjà parí ọ̀kan tó lówó lórí àfọ̀pá bíbí òkè Kọ̀tún láti mọ́kún fowó relẹ̀ kágó ìyẹn nílé Ìbàdàn nílé Olúyọ̀lé agbọ́sọ́sá mọ́mọ́ sàmánì ẹ̀yin lọ́mọ àjòrò sùn mi akọ́yàyà mọ́ yàsálẹ̀ yìí Ìbàdàn ọmọ àgẹ̀ṣin kólé